Hello Mr. Saheed Omo gbogbo wa la dá yín mọ̀. Ẹ jọ̀ọ́ kí la wá ṣe lórí ilẹ̀ yìí and kí ló gbé wa débi bí? Ẹ jẹ́ kí a kọ́kọ́ bẹ̀rẹ̀ láti báyìí wípé kí gbogbo ọmọ Yorùbá tó wà káàkiri gbogbo àgbáyé kí wọ́n bá wa fi àdúrà, kí wọ́n bá wa fi ran ẹni wa, bọ̀dá wa, olólùfẹ́ wa tó jẹ́ wípé wọ́n rí akitiyan bí oníkálukú ṣe ń sapá jupájusẹ̀ lórí Yorùbá nation wà ó pa. Àwọn náà ní ilẹ̀ 1.5 acre kan síbì kan. Ó tó jẹ́ pé ó wúlò fún láti gbin oúnjẹ fún ọmọ Yorùbá. Àwọn náà jù sílẹ̀, àwọn náà yá wa ní ilẹ̀ náà láti lọ máa lò láti fi gbin nǹkan. Ká kọ́kọ́ fi àdúrà ká fi ràn wọ́n lọ́wọ́ wípé kí ọba tó fi ẹ̀mí sínú bàbá wa Professor Banji Akintoye láti kó ọmọ Yorùbá kúrò lóko ẹrú, ọba tó fi ẹ̀mí sínú bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà láti kó ọmọ Yorùbá kúrò ní inú ẹrú, ọba tó fi ẹ̀mí sínú Chief Mrs. Modúpẹ́ Abíọ́lá Onítìrí láti kó gbogbo ọmọ Yorùbá kúrò ní. Ọba náà ló tún wá fi sí irú àwọn èèyàn báyìí tó dẹ̀ tún sì máa fi sínú ẹ̀mí àwọn èèyàn lójoojúmọ́. Ní báyìí nísìn àdúrà ní kẹ́ bá wa fi ran onítọ̀hún lọ́wọ́ wípé kó má kábàámọ̀ pé àwọn ṣe yá wa ní ilẹ̀ yìí láti fi dáko, nítorí pé ìyá wa Modúpẹ́ Olúwa, gbogbo wa la mọ̀ wọ́n, ìyá wa tí Ọmọ́tọ̀ṣọ́ tán wà ní Germany, àwọn foundation wọn, inú foundation wọn ẹni yẹn jẹ́yàn tó ń follow page wọn tó dẹ̀ rí i pé olótìtọ́ àtẹni tó nẹ̀mí ìṣe ni àǹtí ọ̀hún ló jẹ́ kó gbé ilẹ̀ yẹn kalẹ̀ fún àǹtí Modúpẹ́ Olúwa pé ẹ máa lò láti máa fi dáko, láti máa ran foundation yín lọ́wọ́, kí Olódùmarè kó túbọ̀ bá wa bùkún wọn jù bẹ́ẹ̀ lọ sí. Lẹ́gbẹ̀ẹ́ mi níbí báyìí mo ní brọ́dà mi àfín òòṣà, àyà mi ti ń jẹ́ ẹgbẹ́. Àwọn pilot wa ni òòṣà ló wà láyé àyìn ìṣògo nídìí.